ogun ti dé o, ogun lélẹ́yìí o, iná o, ogun o, wàhálà o. Àwọn ọmọ Odùduwà ẹ jẹ́ ká mọ ohun tó tọ́ sí wa. Àwọn ọmọ Odùduwà ẹ jẹ́ ká mọ ohun tó tọ́ sí wa. Wọ́n ní kí n gbégún ilé kí n bọ̀rìṣà ọjà. Wọ́n ní kí n bolúbọ̀bọ̀ tí rí bọ́ bàbá ẹnu. Nígbà náà lọ̀rọ̀ mi rójú ló ráyè o. Ó ga o, ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta orúlé wa ní ìgbàkígbà tí ẹ bá wà in the old world ṣàlàfíà ni mo bá yín o, torí pé ìgbà ọ̀dọ́gba ni bíi 4 PM láwà ní Nàìjíríà. Èyí agokágo tí ẹ bá wà níbi tí ẹ bá wà lórílẹ̀-èdè ayé, àtẹ̀gùn burúkú kò ní fẹ́ lè yé o, àní gbà pé aburú lórí yín, pàápàá jùlọ ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ wà ní diaspora. Ẹ̀yin tí ẹ dẹ̀ wà lókè lọ́hùn náà ní gbà burúkú sáwà náà tá a wà nílé lágbára Olódùmarè. Mo kí wa káàbọ̀ sí Reliable TV níbi tá a ti wà reliable, tá a ti wà dependable, a tún wà trustworthy. Reliable TV lọ YouTube ló ń jẹ́ bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí ìgbà àkọ́kọ́ fún ẹ̀yin, ẹ like video yìí, ẹ comment, ẹ drop comment yín sí, ẹ bá bá kíní yẹn bọ̀, a máa wọnú kíní yẹn sí, ẹ drop comment yín síbẹ̀, kẹ wá rántí àti repost video yìí. Ṣé rí reposting yẹn ẹ fi ràn ẹnìkan lọ́wọ́ ni o, pẹ̀lú ongoing things in Nigeria. Ẹ repost ẹ share ló ń jẹ́ bẹ́ẹ̀, kò affect owó yín rárá tọ́. And importantly, subscription. Ẹ subscribe, ẹ tẹ subscribing button, ẹ subscribe sí channel yìí. Tẹ́ bá lè subscribe sí, Ọlọ́run máa subscribe owó s'account yín lágbára Elédùmarè, because ẹ tó bá subscribe sí wa tó dẹ̀ wo fídíò yìí látòkè délẹ̀, ohun gangan ló ń ran ministry wa lọ́wọ́. As a matter of fact, Reliable TV lẹ́wà on YouTube, I welcome you all to this Reliable YouTube TV channel. Orúkọ mi ò yí padà bàdà Kọ́láwọlé ní orúkọ mi o. Onífẹ̀ abùrẹ́ ni mi àdàdìwò rẹ̀ mọ́ dọ̀bálẹ̀ làkí wọ́n fẹ̀ òye ẹni bá kí wọ́n náà ló ń bẹ̀ ẹbọra burúkú abọ́mọ lásán oníbíyọ̀ lọ́jà rókò àdìgbà àsùtọ̀ rẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò yìí gẹ́gẹ́ bí ìṣe wa, gẹ́gẹ́ bí n tó ń lọ ń tẹ́ mọ́ ní kábíyèsí Olódùmarè ń tẹ́ ti mọ̀ náà là ń sọ, ṣùgbọ́n ṣe é ṣe kẹ́ ẹ tún gbọ́ ìtẹ́ ẹ̀ mọ̀ nínú tá a mú wá lónìí. Níkànnì yìí náà ni tẹ́ ti máa gbọ́ bó ṣe ń lọ ní yàjóyàjó, ìròyìn bó ṣe ń lọ nínú ayé, ẹ máa gbọ́n pápápá àní jẹ́ kí etí yín dì sí. Ṣùgbọ́n ẹni rẹ nìkan lọ́wọ́ láti tẹ̀sí yes. Pásá òfúnra pásájá náà o, àjà òfúnra àjájẹ, bólé ò bá fúnra olè òkò, olè ó kéèyàn yóò kẹrù yóò kó gbogbo nǹkan ni. A máa ti sùn lọ lórílẹ̀-èdè yìí kẹ́, àbẹ́rí bá a ti sùn lọ fọ́nfọ́n, olórí sùn ọmọ èyí sùn, gbogbo àwọn ọlọ́pàá pátá wọn sùn, bẹ́ẹ̀ ni Navy sùn, Air Force sùn, gbogbo Army sùn, gbogbo ẹ̀ṣọ́ aláàbò pátápátá ẹ̀dẹ̀ sùn. Why aren't you wake up from your slumber? Why ti gbogbo wa sùn náà? Kí ló kùn wá lóorun náà? Ta ló fi ohun èjìká tó fi kùn wá gan? Bíbélì bọ̀ ní nígbà tí ènìyàn sùn, ọ̀tá rẹ̀ wá, ó fún epo sínú àlìkámà. Wọ́n máa sọ kó bá tiẹ̀ lọ ni ó abscond ni, wọ́n sọ pé dúró ń bẹ̀ ọ́. Ṣé Bible state ẹ̀ bẹ́ẹ̀? And I'm very sure pé only and Quran òun náà máa rí fáàsì. Bẹ́ẹ̀ ni, a sùn gan. Tá a bá sùn ní sọ ẹ̀kú rí báyìí. Àbẹ́rẹ́ bó ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè ni. Àbí Nàìjíríà kọ́ lẹ̀ yìí wà. Mo fẹ́ bi í léèrè dáadáa kó clear níbo lẹ̀ yìí wà gan. Ògúndá kan ò tí ì dá kan tán. Ó dẹ̀ ń pẹ́rẹ́ lógúndá méjì. Èyí tá à ń jẹ lẹ́nu kò ìkúná, ìyẹn hunger. Ọ̀rọ̀ ebi nìyẹn o. Ọ̀wọ́n gógó oúnjẹ, ọ̀wọ́n gógó omi, ọ̀wọ́n gógó iná, prepaid meter láwọn ibì kan wá ṣe ẹ̀gbọ́n ní network ò dá wọn lè subscribe, gbogbo nǹkan wá wọn gógógó àti ẹ̀dúpẹ́ tàlàáfíà. Torí téèyàn bá sick lásìkò yìí, gbogbo nǹkan ayé ẹ̀ ló sick o, àfi kéèyàn máa dúpẹ́ pé òun ò sáré torí oògùn gan hospital ṣe é wọ̀. Kábíyèsí Olódùmarè. Ọ̀rọ̀ ibi là ń sọ, ọ̀rọ̀ owó sukú àwọn ọmọ là ń sọ, ẹ wo lé láti gbalé ó máa di ọ̀ràn kẹ̀, pàápàá jùlọ nípínlẹ̀ Èkó àtàwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ Nàìjíríà. Níbo la tún ti wá rí ti ìjínigbé yìí? Ẹ wo ti jíjínigbé, ẹ wo kidnapping, abductions, ẹ wo bó ṣe increase lójoojúmọ́, ẹ wo bó ṣe ń pọ̀ sí. N tó bà mí lẹ́rù rí ẹ̀yin èèyàn mi ìmọ̀ bóyá tó bà mí lẹ́rù bẹ́ẹ̀ náà lẹ́rù ẹ̀yin èèyàn mi. Kábíyèsí Olódùmarè. Àtẹ̀lé òwe yẹn tó ní ìfúra lóògùn àgbà kan ò lóògùn ìfúra lóògùn ẹ̀. Ìta àfisọ́pá sùn lọ́nu o. Àfúra
látòkè délẹ̀ wa kò sẹ́ni bọ̀dì tó fà á bóyá tèmi náà gbọ́ lẹ́yìn náà gbọ́ bóyá tẹ̀tí ẹ̀ gbọ́ àwa ò tí ì gbọ́ torójoojúmọ́ là ń gbọ́ oríṣiríṣi o ẹ̀já jọ wọ̀ gbòòrò lọ pa ìjà dẹ́gbòrò ká lọ lè bá arábìnrin alukoro wa Jasmine ọmọ àlọ́ ẹ jẹ́ kó gbé wa débẹ̀ ilé làwa wà ìta làwọn wà ẹ jẹ́ ká jẹ́ kó mọ bó ṣe ń lọ níbo àbọ̀ àìrè. káàbọ̀ sí ìgboro èmi náà ni ọmọ yín Jasmine alọ tí ẹ mọ̀ sí Spege èmi yìí ọmọ Nàìjíríà rere lèmi o ṣùgbọ́n mi ò mọ̀ ń pa yín ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ sínú ìgboro kí a rí àwọn ọmọ Nàìjíríà kọ̀ọ̀kan tó wà níbẹ̀ kí làwọn nǹkan tó lè sọ nípa ìlú wa ìlú alárinrin ìlú tó kún fún wàrà tó kún fún oyin nípa ìlú wa Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a lọ ẹ má tí kúrò torí pé ohun mèremère lẹ máa wò ń bí mò ń bọ̀ ẹ jọ̀ọ́ kí n tó tún lọ make I tell una say as we dey enter the better things wey be say our people wey dey house wey dem wan tell us about our obodo country Nigeria make we go watch am make we hear wetin dem wan talk as you dey for house wey you dey watch us so no comot for that thing o no comot because say you go watch better thing today I dey come. Good afternoon, sir. How you dey now? I hope say that they buy am small. And I want to ask you, the hardship of Nigeria today like this, hope say no dey affect your market. It affect much. They don't see my account as it is. I dey see am. So how you take the manage now? It's by God grace. Because even most of the times, before you go sell market finish, you don't chop gain, chop the capital. You don't chop, okay, take for instance, as you are here now, how many people don't come to patronize me? Oh my God. My capital is going, no gain. We are not even talking about gain. Even to feed the service is very, very difficult. To pay school fees is very difficult. And couple, if someone fall into sickness, now from here, you go take sort them out. And how will you go to the market again now? The market is very, very expensive. Even our customers, they are running for it because somebody that have money will look for what he will eat. And people are dying 247. They are dying 247. It's not a childish play. Oh my God. It's not a childish place because we are crying for government to intervene in our case, but it seems that the more you're crying, the more hardship we are going. Because when they increase fuel to 510 naira, we'll cry. Say, God, let government hear our cry. When they hear our cry, the fuel increased to 1,001. That is how they take hear our cry. So that is why we'll keep quiet now, because if we cry again for this 1,001 or 9 something, then we increase it to 2,000 something. So that is it now. Even the Nigeria now, if you agitate for something, say, let's protest too. Maybe majority of them will not come back again now. So that is why we hand everything over to God. Thank you. So I beg, I want to ask you, bros. How you think say the insecurity affects market? Yes, insecurity affects market a lot because most of the times the goods we are selling here come from north. Hey. Most of the times when we are talking about scarcity of food, nobody's going to farm again now. Oh my God. Because if you go farm, you go with scared, because definitely flying herdsmen will apprehend you there, kill you. Even when you're going to farm, as you move, you'll be telling your family that your life is 50-50. You may come back or you may not come back. So the little one that is out, it will be expensive now. Hi. It will be expensive. Okay, in Northern now, we normally go to get beans, all this okababa corn. Yes. Well, we cannot go there now. I have 3 children. I can't risky my life because of to get what I will sell. That's why we are managing it. So you can't go there. If you go there, definitely you may not come back. So I want to ask you, you sure say the insecurity now, as they go like this, you know go make all market wey be say now they say, you know say now still they see us buy small. You sure say you know go make am vanish one day? Because no person wey won't farm again. Now, people no want farm again. So what's the future of these things you are selling? I used to tell people that we are complaining about this year. We don't know how next year will be. Because now, we see something to get from market. What about next year? Then block roads, no going out, no coming in. Now, the little one you have, you'll be consuming it now. What if you exhaust that one? Hey. How will you get it? That means, even it is happening now that a father or parent can take one of his children to sell for the remaining one to feed. So we are getting it so difficult, but I understand that there is no any new government. It will be better than old one. Okay. That is it.
So you feel it will still be retained, or at any time all this market they feel vanish if anybody no come farm again? Mainly looking at it now, our own mother are no more going to farm. I don't know about others, but our own mother are no more going to farm. Now, even in my village, to be sincere, before, if you are traveling, you can't go with rice because we have enough rice. We have enough food. Just tell us your advice for our government and the people we see that they look government face. Thank you, because I normally say that killing, flenuous men, kidnapping, and all set of terrors in this country, the fault is from government. Because if you want to recruit soldier, let us recruit. If it is 10 soldiers that we want to recruit per year, let it be 10. And even those that have mistakes, let there be correction. Because when we print billions of form that if you want to join soldiers, come get form, they are collecting money from them, and you give them enough a benefit training. You give them enough training. You teach them how to operate in gun. You teach them how to defend it, to do all sorts of things. At the end, they will only end up by getting 10 soldiers to recruit 10. Now, what about the remaining one? What did you ask them to go and do? Did you pay them to go and start up their life? Now they have nothing to do. What left for them is to start with the little handwork they have, whereby you have teach them to operate gun, you have teach them to defend. What is the difference than the soldier that you train and you recruit to them and give them uniform? It's the same training you give them. You give them the same training. That is why if the other one is shooting, the other one know how to defend. If the other one is shooting, the other one know how to defend. And they work in homologously, because this one communicates with this one. The armed robber communicates with soldiers. The soldier communicates with armed robber, because they are once in one camp, because they have exchange number. Yes. And that is why if such a thing came up, there is no any terror that is happening in this country that is not well known. But if government want to fish it out, they will fish it out. If they are sincerely want to stop it, they will stop it. Even Boko Haram say Boko Haram is not say. If government want to stop Boko Haram, within 2 days, it will end. It will end. It will end. It will end. If we talk about corruption and bribery and all these things, we'll start from church. We'll start it from church. I'm a Christian. But basically, a GO of the church own from primary to university level. And if you check it well, none of his members is attending that school. But it is true from tithe and offering that the member contributed. That is what makes him to build all those things. And when you started, none of your members will attend to that school, because it's very, very expensive. You will be buying private jets, 247 flying from country to country, but meanwhile your member cannot eat 3 square meals in a day. I have a problem and I'm going to a church. I will not mention the name. I'm going to a church and I'm paying my tithe, I'm putting my offering 247, but when I have the problem, when I call the pastor, he say we'll put it in prayer. He will put it in prayer. It's a problem that need to do with finance. He said you will put it in prayer, manna will not fall from heaven. I want to round it up from here because I still have another thing to attend to. My name is Hago Arinze. I'm from Ebonyi State. Thank you very much, Mr. Hago Arinze. God bless you. I pray whatever you put your hands upon will be prosper. God bless you and your family. Ọ̀rọ̀ rí owó ẹ káàbọ̀ padà o. Ẹ̀yin ọmọ Nàìjíríà o. Gbogbo wa tá a jọ wo fọ́nrán yìí interview yẹn tán nísinsìn. That Igbo man, ẹ gbọ́ gbogbo expressions máa yìí. Ṣé ẹ rí àgbékalẹ̀ gbogbo tí wọ́n dìjọ sọ pátápátá? Ọ̀rọ̀ ẹ pọ̀. Wọ́n mẹ́nu bà tẹ́bí. Ṣùgbọ́n tèmi fẹ́ mú bẹ̀rẹ̀. Àbẹ́yọ̀ mú kankan. Ìtẹ́lẹ̀ bó ń pè ní loophole. Bógiri ò bá lanu, aláǹgbá ò lè wọ̀. Ara lè wọ̀. What is that loophole mentioned by this Igbo man? Ó sọ̀rọ̀ nípa recruitment, army recruitment. Tó jẹ́ pé tó bá ti di season náà, wọ́n fẹ́ ta fọ́ọ̀mù síta. Ẹ̀dọ́ ti fi lọ́jọ́ mẹ́ta ẹ̀ tí wọ́n ní whether the youth likes it or not. Wọ́n máa recruit yín fẹ́ kó sínú army by fire by force. Ó ti ń di by fire by force ayé. Sọ̀rọ̀ ẹ̀mọ́ yẹn ẹ̀yà àjọ army, ẹ̀yà alámòjútó bóyá navy ni o, bóyá air force ni o. Tẹ́yìn máa ń ta fọ́ọ̀mù tẹ́ máa sọ wípé
kindly come and obtain the form láti jẹ́ ọ̀kan nínú àwọn agbófinró army ìjà ojú òfurufú torí ilẹ̀ àti torí omi. Igbo máa mention kankan ó ní wọ́n á ta form síta 10,000 form, that is for 10,000 participants láti wá darapọ̀ mọ́ iṣẹ́ ológun. Nígbà tí result bá máa jáde, out of the 10,000 forms, àwọn tí wọ́n partake nínú training 1,000 persons ni wọ́n máa mú. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ̀yin ọlọ́gbọ́n ọlọ́mọ̀ràn ẹ gbọ́ mi dáadáa, out of 10,000 they accept just 1,000 participants láti jẹ́ army. Àwọn 9,000 tó kù yẹn dà níbo lẹ dà wọ́n sí? That's my question here. Níbo lẹ kó wọn lọ? And ẹ jẹ́ gbé sákèsí kan, 1,000 tí wọ́n accept tí wọ́n approve yẹn àtàwọn 9,000 tí wọ́n reject, same training wọ́n fún wọn. Kì bá ṣe àtúwé asán o, according to that Igbo man, same training, same ethics, same ìdánilẹ́kọ̀ọ́ kan náà lọ fún wọn. Bọ́n ṣe máa fò nínú omi, bọ́n ṣe máa yìnbọn, bọ́n ṣe máa dodge olè, bí wọ́n ṣe máa dodge bullet, bọ́n ṣe máa bẹ̀rẹ̀ mọ́lẹ̀, bọ́n ṣe máa ga sókè, bọ́n ṣe máa ṣe tatatata, same training ni wọ́n fún wọn. Ó dà ṣe training yẹn ṣe gbàálẹ̀ lórí wọn ni nígbà tẹ́ reject wọn. Lóòkè ti gbàálẹ̀ lórí nínú brain wọn. Nígbà tẹ́ ní kó má wà mọ́ yẹn, kí ni dànkílẹ̀ wá rò wípé wọ́n fẹ́ lọ mú ṣe níṣẹ́. Náà kò ṣiṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn dẹ̀ ti ní orientation iṣẹ́ ogun jíjà lọ́dọ̀ tí yín. Gbogbo ọ̀nà tí wọ́n lè gbà láti mọ ìbọn gbé, gbogbo ẹ̀ lè ti kọ́ wọn. Wọ́n wà lé. Kí lẹ̀yin rò wípé ó máa jẹ́ next option? Iṣẹ́ fún wọn láti máa yàn láàyò. Lẹ́yìn tí àjọ army, ẹ̀yin adarí wa Nàìjíríà tẹ́ deny àwọn 9,000 youths láti má gbà wọ́n, ẹ gba 1,000 nìkan. Ẹ mọ̀ pé collaboration máa wà, àjọṣepọ̀ sì máa wà láàrin àwọn tẹ́ ẹ gbà àtàwọn tí ẹ gbà. Ìbọn tẹ́ kọ́ wọn yẹn, òkè tó máa rí ìbọn bò mí, kí iṣẹ́ òun lẹ́rù kó máa fi ìbọn yẹn ṣe gan. Mo bí ilé rẹ̀ pẹ́sọ̀ yẹn ni. Kò dẹ̀ sí nǹkan méjì tó cause kínní. Tribalism were involved. We are too tribalistic in this. Why? How? Masala yẹ kábíyèsí Olódùmarè. Tẹ́ bá wo àwọn ẹ̀yà èdè tó pọ̀ jù nínú iṣẹ́ àmì, iṣẹ́ agbófinró, Haúsá pọ̀ mẹ́ o. Ṣé mo bá lọ? Haúsá pọ̀ mẹ́ o. Haúsá abẹ pọ̀ jù, Fúlàní pọ̀ pa. Ẹ̀rọ ti gbé ńgbà kan Haúsá Fúlàní ni wọ́n pera wọn kó tó di pọ́n padà drop Haúsá. Kan tó máa jẹ́ Fúlàní nìkan sí, kan tó wá jáde tán by force sí wa. Yorùbá mélòó ló wà nù àmì náà? Ó di Ìgbò mélòó? Àwọn ẹ̀yà Ìgbò mélòó ló wà nínú aláṣọ kákí? Ẹ wo brigadier tí wọ́n gbé pa yẹn, kíní kan uber. Ìyẹn ò lè já Haúsá náà, ọ̀rẹ́ mọ̀ náà. Ó dàtẹ́ bá fẹ́ doubt mi. Àwọn tí wọ́n wọnú church CAC níjọba ìbílẹ̀ Ẹrúkú, ìyẹn ní ìpínlẹ̀ Kwara, àwọn tí wọ́n invade church CAC yẹn. What language were they speaking when they invaded the church? Ẹ jẹ́ kí n mú fídíò yẹn wá náà. Tẹ́ ẹ bá gbọ́ díò rẹ̀, tẹ́ ẹ bá gbọ́ kankan nínú fídíò yìí, èdè wo lẹ gbọ́ nígbà tí fúnra ẹ̀ kọ́kọ́ jáde ní báyìí? Ìmúra àwọn tí wọ́n wọ chọ́ọ̀chì ṣe tí ń wo fídíò yẹn àbí? Ẹ tí ń wo fídíò yẹn good. Ìmúra tẹ́ ẹ rí tí wọ́n wọ̀ tán wọ chọ́ọ̀chì yẹn, ṣé Yorùbá kan ló máa múra bẹ́ẹ̀? Ṣé Igbo kan lè múra bẹ́ẹ̀? Ó dà, ẹ jẹ́ wá kó pọ̀, X-Men, kidnappers, Boko Haram, gbogbo wọn bẹ́ẹ̀. Ọmọ Yorùbá wo lẹ rí bẹ̀rẹ̀? Ṣé gbédè Yorùbá kan láàrin wọn rí? Ṣé ẹgbọ́n mi go vendo láàrin wọn rí? Àwọn Haúsá yìí náà ní. The Hausas and Fulanis in the army are too much. Ìyẹn ló jẹ́ ká sọ wípé kí ní ọ̀hún náà wà tribalistic. Àti mú ẹ̀sìn bọ́. Ìyẹn ló kó bá wa lé ní o. Nígbà tí fọ́ọ̀mù yẹn jáde tẹ́ ẹ gbà wọ́n, Haúsá lẹ gbà jù náà. Òun ló wá jẹ́ kí Boko Haram pọ̀. Àbí book no book, a book Haram. Àbí? Those are the Hausas. Haúsá mélòó ló wà bẹ́ẹ̀, Yorùbá mélòó ló wà bẹ́ẹ̀, Igbo mélòó ló wà bẹ́ẹ̀. Nǹkan tó jẹ́ kíkí ní ẹ̀gbìlẹ̀ lápá abẹ́yẹn tó fi wá dàbẹ́ ni wípé apá yín ò fẹ́ ka wọn mọ́. Ẹ ti kọ́ wọn bí wọ́n ṣe ń yìnbọn. You taught them how to fish. Iye. Báwo ni Yorùbá ṣe dùn kẹ́kọ̀ọ́ fún wọn lẹ́jà díẹ̀ nígbà yẹn kẹ́ ẹ bá kọ́ wọn? Òná wa ń lo against yín sí. Kìíní ìbábá pọ̀ tó báyìí. Ká ní ṣe lẹ mú Haúsá 1,000. Tẹ mú Igbo 1,000. Tẹ mú Yorùbá 1,000. Tí gbogbo àwọn tá a kà yìí wá gbé yẹlẹyẹlẹ sí gbogbo ẹ̀yà èdè tó parapọ̀ tó jẹ́ Nàìjíríà. Àṣírí ibi á lè tètè máa tú o. Ṣùgbọ́n fọ̀ síbì kan ju bì kan lọ. Ẹ̀yin tẹ́ ń ta fọ́ọ̀mù àmì síta.
ẹjọ́ tẹ̀ kí ẹ báyìí kẹyí wà tribalistic mọ́ lórí wípé ẹ fẹ́ employ ẹ fẹ́ re-establish àjọ agbófinró. ẹ̀yin orílẹ̀-èdè wa àwọn èèyàn olórí wa ẹ̀ ń ṣe wa ẹ̀dẹ̀ ń ṣe ẹlẹ́dàá wa ẹ̀ ń ṣe Olódùmarè látara wa ẹ wo lọ́ burúkú tẹ́ tó fẹ́ pa níjọba ìbílẹ̀ Kwara ẹ wo lọ́ burúkú kí lorúkọ olórí wa yẹn náà bóyá ní local government àbí house of assembly ó dẹ̀ pé excellence bóyá ìyàwó gómìnà wọn lóde nínú níjọ́ CAC yẹn o wọn àkóyàn kankan o nobody was abducted o ọpẹ́lọpẹ́ ìràwọ̀ òṣèré tí ò ní kú lójijì yìí arábìnrin tí gbogbo ayé pè ní Bukola Arugba tó jẹ́ ọmọ ìlú yìí ọmọ ìjọba àbílẹ̀ yìí ẹ wo fídíò náà ẹ gbọ́n tó sọ ní fẹ̀rẹ̀ ìdògè tẹ́ bá ti gbọ́ á padà wá láàrin ìṣẹ́jú àyà kábíyèsí Olódùmarè Bukola Arugba ọmọ ṣe ń gàn ẹ gbọ́ àwọn orúkọ tó dá. On the First Lady of Kwara State this morning regarding the bandits attacking Eruku. My name is Oluwabukola Grace Awoyemi. I'm from Eruku Town, Ekiti Local Government, Kwara State. Ma'am, the information you got from the Kwara State police is false, ma'am. And because this involves my people directly. This has to do with my people. It was a successful attack. It was an attack, not an attempted attack, ma'am. We all saw the video. They were streaming live while the church program was going on when the bandits came in, and a lot of people were abducted. I'm so much pained when I saw the release that it was an attempted attack and nothing happened to anyone, and some people are in the hospital right now. 3 people are dead now, right now. I've spoken to a lot of people from my town, my cousins, my uncles. Presently, my cousin, like 3-4 of my cousins are in the bandits' den. They are there right now. They've been abducted. Evangelist Titi Balogun, she's right there. She's my mom's younger sister. Ebenezer, I know, is presently there. That's my cousin's son. So it was a ìjọba ìbábò mọ́lẹ̀ wípé wọ́n abduct anybody káníkì sárábìnrin tó jáde wọn bá bò ó mì pé wọ́n ti ń ború ẹ̀ tipẹ́ tó máa gbéyàn tó máa ní wọn gbé brigadier Uba tí wọ́n pa wọ́n kọ́kọ́ jáde wọ́n ní no he wasn't killed he's still alive until táwọn ajínigbé tí wọ́n fi fídíò ránṣẹ́ síta bí wọ́n ṣe ń ná ìbọn sí màá tí wọ́n pa sójú gbóni kábíyèsí Olódùmarè kí ló ní tẹ̀ ń tàn wá náà tẹ́ ẹ bá ń tàn wá sẹ́lẹ̀ tán lọ́ọ̀ ni ìbéèrè tí mo ń bi yín kò ju pé tẹ́ ẹ bá ń tàn wá torí pé ẹ rí pé àgọ̀ gan àgọ̀ adẹ̀ gòlò sẹ́lẹ̀ tán lọ. ẹ ti máa rí wa pọ̀ by force Haúsá Yorùbá Ìgbò ààrẹ orílẹ̀-èdè wa ọ̀ ṣe yóò ní foresight ni with due respect sir láti rí pé marriage yìí ò lè work mo ti sọ fídíò mi kan àṣà ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ gbogbo nǹkan ló vary ló yàtọ̀ tọ́takùnra wọn náà then you are imposing ourselves on ourselves ẹsẹ̀ máa ní kí àgùntàn tewúrẹ́ kí wọ́n jọ máa gbé pọ̀ tí wọ́n yé wọn tí ewúrẹ́ fi ní òun ò lè bá gùntàn ṣe ìyàgídí kan tí ẹ̀ ní òbí lùrù náà inú street náà la ṣe wà lórí Reliable TV on YouTube ẹ̀rí bọ́lá ọ̀rọ̀ náà káàdì sáwọn bá ọ̀rọ̀ lára púpọ̀ ìtàn la wà correspondent wà ó sì wà lórí street ẹ̀kẹ́ ká tún débẹ̀ pa ká padà wá o láàrin ìṣẹ́jú kan sí méje ó ní interview màmá wa kan very very educative very very enlightening interview ẹ jẹ́ ká débẹ̀ ká gbọ́rọ̀ màmá rẹ̀ tábà padà dé àtún continue Reliable TV la wà ẹ̀bà. ìyá wa ẹ kú jókòó wa ṣé àlàáfíà làbá yín ẹ jọ a kàn fẹ́ béèrè àwọn ìbéèrè ráńpẹ́ lọ́wọ́ yín torí wọ́n ní ẹni abálábà ní bàbá ẹ̀yin náà lè kó wa jẹ àdẹni jábọ́ lẹ́yìn lágbọ̀rọ̀ lọ mo fẹ́ béèrè pé kí làwọn èrò yín sí àwọn nǹkan tó ṣẹlẹ̀ ń ta kí n sìn àti pé ṣé láyé ìgbà yẹn tẹ̀yin ń ṣe ń dàgbà bọ̀ ṣé nǹkan bí wọ́n ń gbé èèyàn ṣó wà ń bá yẹn tá a mọ̀ sí kidnapping. ní ayé ìgbà tí wa tá a ṣe dàgbà bíi táìmù yẹn kò sí kidnapping bí eléyìí kidnapping tó wà ń sìn
ó ti lọ́wọ́ àwọn ìjọba wa nú torí láyé ìgbà tiwa kò síbi tá a lè rìn dé a máa ń lọ sóko a fẹsẹ̀ rìn 9 miles kò sí ọmọ 5 years ó lè fẹsẹ̀ rìn ẹ̀gbẹ́ yẹn á tẹ̀lé á ti ra wa síwájú even for 15 years ago now ààbò dájú ju wákàtí tá a wà yìí lọ ju ìṣẹ́jú tá a wà yìí lọ láti nǹkan bíi 6 years ago ń sìn tá a ti kó sínú ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà kò tiẹ̀ fẹ́ yé wa a fẹ́ mọ̀ bí individual ló ń ṣe ni bí gọ́fìmẹ̀ntì ni àfi kọ́lọ́run kó bá wa kó sí wọn nínú kọ́lọ́run kó bá wa tu Nàìjíríà kó bá wa tukọ̀ rẹ̀ torí tá a bá ń sọ wá ní ká fi tọlọ́run sílẹ̀ a dẹ̀ lè fi tọlọ́run sílẹ̀ lóòótọ́ àwọn aṣíwájú wa yìí a lè ní wọn mọ Ọlọ́run wọn mọ Ọlọ́run wọn dá òtítọ́ mọ̀ a jọ ń parọ́ fúnra wa ni kọ́lọ́run kó bá wa rìn nínú ayé wọn kí Nàìjíríà kó tura torí ìnira ni Nàìjíríà ń bọ́ sí lọ́wọ́lọ́wọ́ báyìí ó ń bọ́ sí ìnira fún tálíkà olówó gbogbo tí ń ṣẹlẹ̀ kidnapper yìí tí ò bá tiẹ̀ sí ti kidnapper ni táàbò wà tá a lè rìn tá a lè yan tá a bá ní àwọn amánéjì ní jíjẹ bẹ̀tí lọ́wọ́lọ́wọ́ báyìí ogun má sùn má tọ̀ yìí ẹ̀ lè rán wọn jáde lálẹ́ tẹ̀ bá wà wájú lé yín ẹ̀rù á máa bà yín kò síbi tá a lè jáde lọ ẹ wo gbogbo àwọn ìyá wa tó wà ní àríwá ń sìn ẹ wo tó ń ṣẹlẹ̀ sí wọn kọ́lọ́run kó darí wọn wálé láyọ̀ àtàlàáfíà ẹ ó sú wa lórí ọ̀rọ̀ Nàìjíríà o kó má sú wa o kó má rẹ̀ wá o kí ìjọba kó bá wa dá sí ọ̀rọ̀ yìí. Grandma kẹ́ ẹ tó sọ̀rọ̀ jìnnà ẹ ní sọ̀rọ̀ kan kí ni ẹ rò sí ọ̀rọ̀ arákùnrin tó ń pè ní Nnamdi Kanu kí ni èrò yín lórí ẹ̀ kí ni ẹ lè sọ nípa ẹ̀. lórí ọ̀rọ̀ Nnamdi Kanu á bẹ̀jọba ni kó bá wa síjú àánú wo ìránṣẹ́ yìí torí wọ́n ní olótìtọ́ kò mà lẹ́ni ní orílẹ̀-èdè Nàìjíríà mọ́ àwọn onírọ́ náà máa rí ìtúsílẹ̀ olótìtọ́ mà ti wọnú ìdè gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ Nnamdi Kanu ẹ̀ṣẹ̀ tí Nnamdi Kanu ṣẹ̀ kò tí ì tó nǹkan tán lè fún ní life jail wọ́n mọ òtítọ́ àwọn ìjọba wa mọ òtítọ́ Bíbélì ní tá bá mọ òtítọ́ a máa sọ wá dòmìnira Nnamdi Kanu a bẹ̀ wọ́n lórí ọ̀rọ̀ Nnamdi Kanu ni gbogbo àgbáyé bẹ̀ wọ́n pátá kán bá wa tú sílẹ̀ kán má fún ní life jail tó bá ní ẹ̀ṣẹ̀ kan tó ṣẹ̀ kán lọ sínú Bíbélì kán lọ wo àwọn tó ti ṣẹ̀ nígbà yẹn tọ́lọ́run dáríjì kán jọ̀ọ́ kán má fún Nnamdi Kanu ní life jail ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ kò tó yẹn àwọn tó pààyàn àwọn tí wọ́n kóyàn wọgbó tán gbowó ribiribi lọ́wọ́ èèyàn tán dùnyàn tán ṣe alhamdulilayi kan tó dùnyàn wọ́n rí wọn gbámú wọ́n fi wọ́n sílẹ̀ ní nọ́ọ̀tì ní Kwara ńbẹ̀ yẹn ọmọ tó kun èèyàn wọ́n fi sílẹ̀ wọ́n ní kán lọ hangi wọn rí hangi kò síjọba tó fẹ́ sáìn Nnamdi Kanu tó ṣẹ̀ kò tí ì tó yẹn Ìgbòho náà tábà tún sọ pé kó tún ṣe fún wa Ìgbòho wọ́n tún ní kò free wanted ni àní aṣíwájú lórílẹ̀‐èdè Nàìjíríà àlẹ́ni tó lè ní Nnamdi Kanu kò ń ṣe tí wọ́n lè fún ní life jail. ẹ jọ̀ọ́ a tún fẹ́ béèrè ìbéèrè kan President America tá à ń pè ní Trump ó lóun fẹ́ wá gbà wá kalẹ̀ kí lẹ rí sí i kó wà bí kó má wà. kó máa bọ̀ resources ta ní tí ò wúlò fún wa tó bá jẹ́ kìdẹ́ ń ṣe torí resources ló ń ṣe ń bọ̀ wọ́n parọ́ tàn wá ni wọ́n sùn tọ́ fún wa ni wọ́n bá sáìn tí ìjọba bá sáìn pé kí Trump máa bọ̀ Trump á dé kí Trump máa bọ̀ kán má parọ́ fún wa kán má fọwọ́ bo irọ́ lójú fún wa òtítọ́ ni kán sọ Trump kì í tẹ̀ ṣe torí resources wa ló ń bọ̀ wá fún ó fẹ́ wá gbé wa níjà ni ẹ̀jẹ̀ ti pọ̀ jù ẹ̀mí ti sùn jù ohun tí Trump ń gbọ́ nìyẹn tó fi fẹ́ wá tó bá dẹ̀ jẹ́ resources wa ló ń bọ̀ wá fún gbàtà wa ní gan kò wúlò fún wa àwọn ọmọ onílùú bí àwọn other side ṣe ń ṣe wọn ṣe fún wọn bẹ́ẹ̀ wọn ṣe fún wọn resources náà fi ń bọ́ ọmọ aláìní ọmọ aláìní bàbá individual ló tún rẹ́ńdà ẹ̀kú lọ́wọ́lọ́wọ́ yìí kò sí ìjọba ò rẹ́ńdà ẹ̀kú kankan lẹ́yìn kan tún gbé individual kan tún tì wọ́n mọ́lé káwọn tí ò mọ̀ wọ́n rí kan tún máa dáwó jọ fún wọn láti fi béèlì wọn kí wàá ní kí Trump máa bọ̀ afárámọ́. a tún fẹ́ béèrè ká fi kó gbogbo ìbéèrè láti mú ìlọ́wọ́ yín kúrò lẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan ti ń wá awuyewuye kan wá láyé ìgbà yẹn pé kí oníkálukú máa lọ́nlọ́ ẹ̀ ìyẹn ni pé ká pín kí lè rò sí ṣé bẹ́ẹ̀ ṣe ń wo kíní yẹn látòkèrè yẹn ṣé pípín ni ló tọ́ sí wa ni àbí oníkálukú dánmù ìyá ìwé. Ọlọ́run wa ló wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta yìí torí tó bá jẹ́ pínpín lọ́rọ́ ti ní àwọn ìjọba tí wọ́n ti dókè wọ́n ti ní kò sí Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ohun òdọ́ Ọlọ́run mọ́ Ọlọ́run dẹ̀ ń bẹ torí tọ́lọ́run bá dé Ọlọ́run àwa mẹ̀kúnnù tó bá dé agbára mò ní gbé mu pẹ̀lú owó tí wọ́n ní pẹ̀lú gbogbo dúkìá tí wọ́n ní tó ń fa àwa mẹ̀kúnnù kó jọ orí àwa mẹ̀kúnnù wọn ti ń kó dúkìá jọ wọ́n rò pé mímọ̀ ṣe àwọn ni kì í ṣe mímọ̀ ṣe wọn tó bá jẹ́ pínpín ló dára
lọ́lọ́run bá fẹ́ láti fi gbè wá níjà lórílẹ̀‐èdè Nàìjíríà tí peace ó fi reign, Ọlọ́run á mú jáde. Ẹ̀dá kan ò lè sọ, Ọlọ́run nìkan ló lè dé àárín yẹn nírìn àjò yẹn. Torí tá a bá ní ká pín, wọ́n ní Yorùbá máa ń pòwe pé tílé ẹyẹ máa tẹ́yẹ jẹ. Àwa náà Yorùbá ń sàlẹ̀ wa, torí àwọn kan sọ pé ibi apá Yorùbá ibi ò lè pa wá, àwa náà nílẹ̀, a nílẹ̀. Wọ́n ní Haúsá fẹ́ràn Yorùbá gan, ṣùgbọ́n àwọn ìjọba wa ló tà wá, ìjọba wa ló tà wá. Yíbò dẹ̀ ló wò bá Haúsá ṣe, Yorùbá ló kọ̀yìn Yíbò sí Haúsá. Yorùbá, àwa Yorùbá gan ní ká ṣọ́ra, àwa Yorùbá gan ní kọ́lọ́run tún wa rọ, ní kọ́lọ́run tún wa mọ, kọ́lọ́run tún wa tò. Tí pínpín bá dé ṣe bí Wàsóbíà náà ń pè wá, wọn ṣe máa pè wá Wàsóbíà. Mo ti ń bá máa kà á pé bóyá a máa rí 25 years lórí ọ̀rọ̀ Wàsóbíà Yíbò, Haúsá àti Yorùbá ni Wàsóbíà. Kí ló wá dé lákòókò tá a wà yìí tí Yíbò fẹ́ bá Haúsá ṣe, táwùsá fẹ́ bá Yíbò ṣe? Ṣé pínpín ló lè rọ̀ wá ni? Àbí ká pera wa jọ kí ìfẹ́ kó jọba? Ìfẹ́ làkójọ ń gbogbo, torí àwọn olórí wa náà ló dá gbogbo eléyìí lẹ̀. Ṣèbáwọn kan ló ṣe é nígbà yẹn, nígbà tá à ń jẹ́ Wàsóbíà yìí, ṣèbáwọn kan ló ṣe é. Kí ló dé ṣerú wàhálà yìí wà ní? Lẹ́yìn ká pàdé olè, tá a bá ń lọ lójú pópó, wọ́n á gbowó, wọ́n á dẹ̀ dẹ́mi sí, wọ́n á ní á máa lọ. Àwọn olè yẹn ti wà tipẹ́. Àwọn Fúlàní tẹ́ ń sọ igan wọn nífẹ̀ẹ́, ìfẹ́ wà nú ayé wọn. Ṣùgbọ́n gbà tíjọba kan débẹ̀ tó lọ pè wọ́n wọlé nítorí pé tí ń bá wọlé màá pàdú wọn. Torí Wàsóbíà la pera wa, ìránṣẹ́ kan ò dẹ̀ kì í dín ìránṣẹ́ kan lọ́wọ́. Bẹ́ẹ̀ni, torí pé human being ni wọ́n, human being làwa náà. Wàsóbíà la dẹ̀ pé Wàsóbíà dẹ̀ nìyí nínú Fúlàní, Yorùbá, Haúsá, àyàrá wa sọ́tọ̀. Most of people ti ẹ̀ka Fúlàní ká Haúsá. Ẹ wo orú Ìlọrin yẹn, àwọn ẹbí wa ṣàpọ̀, àwọn ìsàlẹ̀ ń bí pọ̀ nílọrin. Àwọn kan sọ pé Fúlàní ní Ìlọrin, àwọn kan sọ pé Yorùbá ni wọ́n. Ṣé kí la fẹ́ jà yẹn fún? Àbí ká nífẹ̀ẹ́ ara wa, ká dira wa ní ẹyọ kan? Ṣùgbọ́n torí pé àwọn olórí wa wọ́n fi wá ṣe ọrọ̀ ajé wọn, wọ́n fi wá sọ̀rọ̀ ajé wọn, kò jẹ́ ká tiẹ̀ nísinmi rárá. Torí náà ọ̀rọ̀ Fúlàní ọ̀nà Fúlàní, àbí pé a fẹ́ pín ìyàwó ló lè ṣẹ́tù lùi, bí kò ṣe pé kọ́lọ́run dá sọ̀rọ̀ ẹ̀, káwọn olórí náà dẹ̀ dìde. Bí gbogbo tí wọ́n bá fi wá sí, tí wọ́n fi wá pamọ́ sí àwa tá a mọ̀ kan, kí wọ́n jọ kí wọ́n kọjá lọ síbẹ̀ kan lọ tú wa sílẹ̀ ńbẹ̀. Kí wọ́n lọ tú wa sílẹ̀ ńbẹ̀. Ibi tí wọ́n bá kó wa sí, tó rántí kó wa sínú àgò kò yé wa mọ́. Àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, kàn wọnú church. Láti ayé àwọn bàbá ńlá wa ní ṣọ́ọ̀ṣì ti wà, Anglican church, Baptist church, wọ́n á jí lọ ṣọ́ọ̀ṣì láago 5 àbọ̀, wọ́n á lọ gbàdúrà àárọ̀ kí everybody tó lọ sóko. Tán bá ń darí bọ̀ lóní mọ́sálásí á máa wọ mọ́sálásí. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ló wà nílẹ̀, bí kò ṣe pé káwọn olórí wa lọ tú wa sílẹ̀ bí tán bá dè wá mọ́. Àwọn náà kó wa sábẹ́ èdè lórílẹ̀‐èdè yìí. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ̀, it's not Fúlàní, Haúsá ni kinní kan ni. Àwọn náà fi wá sọ̀rọ̀ ajé, ọrọ̀ ajé náà fi wá ṣáà kí ń ṣe màálù kù lọ́jà, adìrẹ kù lọ́jà, kọ́ má so èèyàn di màálù rárá. Kán jọ nítorí Ọlọ́run kán lọ tú wa sílẹ̀ níbi tán bá kó wa sí, àwọn olórí wa, àwọn tán fi so lórí. Lójó sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ Ọlọ́run lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n dẹ̀ kí n sọ Ọlọ́run lè gbà fún wọn. Àmín o. Ẹ ṣeun ìyá wa, ẹ jọ̀ọ́ kí làmọ̀ràn yín fún gbogbo àwọn aráalé tí wọ́n ń wò ní táìmù tá a wà yìí? Àmọ̀ràn wa náà ni pé àtúnkún fàdúrà tó ń ṣẹlẹ̀ yìí, kán má jẹ́ kó gba Ọlọ́run wa tá a mọ̀ lọ́wọ́ wa. Torí pé wọ́n ní Sátánì fẹ́ jọba, Ọlọ́run náà fẹ́ gbà àwọn aráalé, àwọn èèyàn wa gbogbo, àti ọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà, ni pé ká má rẹ̀wẹ̀sì nínú àdúrà, ká gba àdúrà. Ọlọ́run kó bá wa kó sí àwọn olórí wa, kó bá wa kó sí wọn nínú. Kí Ọlọ́run wa tá à ń sìn náà kó wá dìde, kó wá jà fún wa. Kó wá jà fún wa ni níbi gbogbo tó bá ti lè jà fún wa, kó wá jà fún wa. Àmọ̀ràn tí mo fẹ́ gba àwọn èèyàn nìyẹn, torí tó ń ṣẹlẹ̀ yìí ó ti ń kó rẹ̀wẹ̀sì. Kò sẹ́ni tó fẹ́ gbọ́rùn tó ń ṣẹlẹ̀ nígbà tán bá ń wọ ṣọ́ọ̀ṣì pààyàn, kí ó lóun fẹ́ lọ sí chọ́ọ̀chì. Ọlọ́run wá wà ní àwa o, kò yípo padà o. Ká má rò pé nǹkan tó ń ṣẹlẹ̀ ipa Ọlọ́run ò ká, ipa Ọlọ́run ká. Àǹdẹ́ àwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kọ̀ kéékèèké táwa náà dẹ̀ wá ń dá, tí ò jẹ́ k'Ọlọ́run gba ohùn wa kó gbóhùn wa, tó fi dàbí pé sórílẹ̀-èdè yìí kọ́ ni orílẹ̀-èdè tó ní wàrà tó lóyin tó ládùn. A máa di ọmọ tó ń jẹgun, tó bá tiẹ̀ wá jẹgun la tún rún ni, tí kì í ṣe pé egun náà tó wá bọ́ sọnù ló bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ wa. Olúwa dìde wá gbà wá o, wá ṣàánú fún wa o, wá dìde ìrànlọ́wọ́ o lórílẹ̀‐èdè yìí o. Orílẹ̀‐èdè Nàìjíríà kò máa ń ṣe orílẹ̀‐èdè téèyàn lè fọwọ́ yẹpẹrẹ mú. Ìlú ńlá, ìlú ológo. Mo rántí ìgbà tí mo wà ní textile, àwọn India ló ń dá gbogbo textile lẹ̀. Mo lè dárúkọ àwọn textile tó jẹ́ pé à ń close around 9:30 nílùú Péjú, máa fẹsẹ̀ rìn dé Sọ̀lọ̀ ni. Kí n tó wọlé gbà mí ẹlẹ́ni, kò sẹ́ni tó máa dúnkùbù mi lẹ́yìn, kò sẹ́ni tó máa dúnkùbù. Ló wá di pa àlèrìn lọ́sàn àlèrìn lálẹ́ àlèrìn láàárọ̀, ajínigbé ó lọ bàbíà. Nítorí táwọn ìjọba dálẹ̀ làwọn individual náà fi bọ́ sí wọn lábẹ́. Wọ́n bọ́ sí wọn lábẹ́. Nísìnyí tí nǹkan kan bá ṣẹlẹ̀ báyìí, kò sí ìjọba tá a fẹ́ pè mọ́, kò jọ wọ́n lójú mọ́, kò jọ ọlọ́pàá lójú, kò já mi lójú, kò jẹ́ nìkankan lójú. Olúwa
abẹ́ o ìṣẹ̀lẹ̀ nínú ìrìn àjò Nàìjíríà ò dá wa lóhùn má wò wá ní àwọn olùṣẹ́ wa. bẹ́ẹ̀ni ẹ bá a sọ̀rọ̀ yín fáwọn ará ìtàn. Orúkọ mi ni ìyáàfin Títílayọ̀ Alébíoṣù, Dickness Títílayọ̀ Alébíoṣù. ẹ ṣeun ìyá wa àgbáyándalẹ̀ a máa rí yín bá o. Reliable TV, dependable TV, incomparable. We are the best. Reliable TV, àjànàkú kọjá mo rí nǹkan fìrí. Ẹ káàbọ̀ padà lórí ìkànnì Reliable TV òun náà lásìwà ẹ̀yẹ́ èèyàn mi kábíyèsí Olódùmarè ọba mi òkè òkú sùúrù. No wonder tí bàbá yẹn ní inú àwọn bàjẹ́ torí pé wọ́n dá ènìyàn. Ọlọ́run sọ́nà ọ̀rọ̀ rẹ̀ ó ní inú mi bàjẹ́ torí pé mo dá ènìyàn. Kò sọ̀rọ̀ èèyàn ni. Inú Ọlọ́run bàjẹ́ torí pé ó dá òyìnbó. Inú Ọlọ́run bàjẹ́ torí pé ó dá Haúsá. Inú Ọlọ́run bàjẹ́ torí pé ó dá Ègbò. Inú Ọlọ́run bàjẹ́ nítorí pé ó dá Yorùbá. Pàápàá jùlọ Yorùbá bẹ́ẹ̀ nínú gbígbà. Tọ́lá àwa la súnra wa débi tá a dé yọ. Mo kí màmá ń dáadáa Dickness Alébíoṣù. Màmá tí wọ́n sọ màmá ń sọ̀rọ̀ gan. Màmá yẹn ọkọ yóò ní dáwà tí ọ àtàwọn ọmọ yín láṣẹ Olódùmarè. Ẹ rí pé wọ́n sọ̀rọ̀ from experience torí pé adélé ayé bá wọn ni gbogbo tí wọ́n sọ. Tí wọ́n mẹ́nu bà nípa ìrìn àjò Fúlàní, àwọn Fúlàní Nàìjíríà tí wọ́n padà yára wọn kúrò lára Haúsá. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ dèwẹ̀ Haúsá Fúlàní wọ́n padà drop Haúsá. Àwọn Haúsá gan inú wọn gbé nǹkan sí wọn nǹkan sí Haúsá gan torí wọ́n gbà sí fún wọn gidi gan sẹ́yìn ọmọ ni inú Haúsá gan ó dùn but wọ́n ní choice everybody is just suffering as man. Kábíyèsí Olódùmarè. Kí ni tí Fúlàní ń bá wa fà gan? Ẹjọba bí wọ́n lè rí kí ni tó ń bá wa fà tí wọ́n ń kó ọ̀kadà káàkiri àdúgbò báyìí. Ṣé ká máa sálọ ní pẹ̀lú amọ́tàn ẹwà àwọn amọ́tàn kí wọ́n tí wọ́n bá wọnú àdúgbò báyìí gbà ẹ̀rọ bá wọn lọ́kadà ń ṣe kánífà kí ló dé gan? Ṣé ní ẹ̀tọ́ tẹ́ fẹ́ gbà ní lórílẹ̀‐èdè yìí? Ẹjọ́ sí Fúlàní ní ẹ̀tọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀tọ́ wọn ṣe wọ́n ní ẹ̀tọ́ nínú mineral resources orílẹ̀‐èdè yìí. Àwọn ibi tí wọ́n ti ń wa kùsà tí wọ́n ń wa kíní ṣé yẹn ni wọ́n ń tágẹ́ẹ̀tì ní kò yé mi nì. Tí wọ́n fi ń wò pé then I want to correct this particular impression. Àwọn kan wò pé bóyá Jagaban Tinubu ni wọ́n focus rárá. Kíní náà ti bẹ̀rẹ̀ látàyè Jonathan ṣé ti gbàgbé ni bring back our girls. Tí wọ́n ṣe ń sọ kiri ayé Jonathan náà ló ti bẹ̀rẹ̀ náà ọmọ Chibok. Ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. What was their party? Was it not PDP? Má jẹ́ ká politicize matter here so. Yes, it was during PDP's regime. But they wípé ignorantly, stupidly, we voted Dr. Goodluck Ebele Jonathan out of power. Àwa kọ́ mọ́ra wa o, táwọn polo kiri o, ta knock my house. Especially the entertainment industry. Gbogbo wọn jáde náà rẹ̀. Ọ̀run dẹ̀ yàgò ìṣòro ẹnìkan. Ó yẹ ká jáde. Gbogbo àwọn tá a dìbò against Jonathan. Ó yẹ kẹ́ ẹ bọ́ta. Ó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀. At this crucial time, you need to come out and speak out. Kò yẹ kọjá àwọn VDM nìkan náà. Àwọn VDM Sowore gbogbo wọn yẹn they are jeopardizing their lives as well. For who? Don't they have their own families as well? Ẹ̀dẹ̀ dákẹ́ síbẹ̀. Elétí odò lọ sétí odò ó lọ ṣàdúrà pé kíjọba kan wọlé gbogbo wọn lọ sórí igi wọ́n ṣe prayer now ẹ mórí mò ń sìn ẹ bọ́ta mọ́. Mi ní kẹ́ bọ́ta kẹ́ sọ̀rọ̀ against wọn ẹ má ṣe gbọ́. You can still come out to speak to our leaders encouragingly, probably through your prayers or something, not to just keep mute over there. Ẹ ń bẹ̀rù láti sọ̀rọ̀ àbí. Nínú àwọn ọ̀rọ̀ tí Mami Dickness Alébíoṣù tí wọ́n sọ ó jẹ́ kí wọ́n lóòótọ́ pé kí ni Fúlàní fẹ́ gbà lọ́wọ́ wa torí omi ni wọ́n ti vade lórí omi wọ́n máa travel àwọn dàbí ìgbà tí yẹn wọ American film bí war film kí ló dé gan. Sẹ́ni pé kí ni ọ̀n lé gan ìgbà wọn lẹ̀ iná lásọ̀rọ̀ sí èsì tán látúndédé jálu St. Mary Private Primary and Secondary School ní ìpínlẹ̀ Niger. Ọ̀kadà 60 ni wọ́n kó wọlé over 60 motorcycles ni wọ́n kó wọlé o pẹ̀lú I think van bóyá mọ́tò ńlá kan wọ́n dẹ̀ kó over hundreds of students wọ́n kó àwọn akẹ́kọ̀ọ́ wọn lọ. Níbo ni wọ́n wà báyìí? A sì ń sọ tí sí èsì lọ́wọ́ nìyẹn wọlé o. Èbí wọn bóyá tẹ̀ ti gbọ́ tìjẹ̀bú òde gan wọ́n wọ bẹ̀ níwòye àná. I think today is 23rd if I'm not mistaken
Today is 23rd of November 2025. Abi, today is 23rd. Yesterday was 22nd. Wọ́n invade Ìjẹ̀bú-Òde, wọ́n dẹ̀ kó àwọn òyìnbó tó ń ṣiṣẹ́, wọ́n dẹ̀ kó wọn lọ. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìbọn, àwọn ẹ̀ṣọ́ aláàbòdà, níbo ni wọ́n wà ń tà nìyẹn? Ṣé mo ń bá ẹni? Ìyẹn la fi sọ̀rọ̀ ti fọ́ọ̀mù lẹ́ẹ̀kan ti recruitment. Wípé tí ó bá lọ́wọ́ onílé nú, àlejò lè mọ sàárè afọ́jú o. Bí kulé ò bá pani, kábíyèsí Olódùmarè, tòde ò lè pani o. Ara lè rò náà. Ẹ̀rí gbógun wà báyìí. Lẹ́nu bá wà lórí láìfù tẹ́ ń gbọ́ lọ́wọ́ yìí ẹ̀yẹ èèyàn mi. Látún ti gbọ́ kan náà again, bóyá Àbújá àbí bóyá ló ti ṣẹlẹ̀ tí wọ́n tún invade church. Bẹ̀rù Ọlọ́run o, lẹ́yìn kan tẹ́ kọ́kọ́ deny genocide pé kò sí ní tó jọ. Ṣé mo fẹ́ deny ẹ̀ pé kò sí àwọn àpá Christian ìgbà tó yá àwọn Muslim ń ṣe wọ́n ń pa wa náà ṣùgbọ́n èèyàn ò lè evidence. But they are posting the churches, they are attacking almost every day. We're watching them. Killing people in their pool of blood for crying out loud. Ẹ̀dẹ̀ ní kò sí genocide. Ẹni kìí ṣe ìjà ẹ̀sìn lélẹ̀. Wẹ́ẹ̀ kò sójú mi ò mọ̀ ń pa ẹ̀. Ó jẹ́jà ẹ̀sìn. Kò jẹ́jà ẹ̀sìn. Ẹ̀já jọ watch out náà. Níbi tá a máa bá yàrá já o. Ẹ̀yẹ èèyàn mi o. Ìjàmbá ìjà ọ̀sẹ̀ always guide you o. Má jẹ́ kán pa ẹ́ o. Wọ́n fi wá pa yín o. Ẹ jí gìrì ẹ̀yọ ọmọ Yorùbá o. Àwọn tí wọ́n pa ń lé Sunday Igboho dànù. Àfáà tí wọ́n bá lórí ìrún kọ́nà. Àdògán ti kú ti pẹ́. Ṣé ẹ mọ̀ wípé lórí freedom fighting náà ni tí wọ́n fẹ́ di ilé Sunday Igboho? Àráàyè wọn, àròkù wọn o. Sunday Igboho tí ò lẹ́jẹ̀ èèyàn lọ́rùn, wọ́n declare wọ́n tẹ̀, wọ́n frozen account. Portable kí ló ń ṣe bọ́ ìwà Portable ara Sango yìí. Àmúgbó nìyẹn gbé tiẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan jàre. Tó ní Sunday Igboho gbowó, tó bá ti mú nǹkan orí wọn máa ń dà ní tiwọn. Kábíyèsí Olódùmarè. Sunday Igboho agbowó kò ní máa free. Ṣebí tó bá agree pẹ̀lú ẹ̀ yóò gbowó. Lẹ́yìn tó bá gbowó tán, ṣé a tún máa bẹ̀bẹ̀ fún freedom again? This is one of our freedom fighter. Ha! Mazi Nnamdi Kanu. Tó bá jẹ́ lórí òótọ́. Òun jà fún freedom Biafra lóòótọ́. Wà bọ́m̀bẹ̀. Mo ní tó bá jẹ́ lórí òótọ́. Torí live broadcast ti Nnamdi Kanu kan wà tó jẹ́ live broadcast ẹ̀ tó jẹ́ audio. That was in the year 2020. Tẹ́bárántí audio yẹn léwu tí wọ́n sun police station. Ẹ̀rántí wípé wọ́n burn TVC down. Ṣẹ̀rántí àwọn tí wọ́n ti náà bọ̀. Broadcast yẹn ẹ̀rántí àbí kí n jẹ́ kẹ́ gbọ́ ohun Nnamdi Kanu díẹ̀ ni. Mi sọ pé torí ẹ̀ o ni wọ́n ṣe gbé o, mi ò sọ bẹ́ẹ̀ o. Ẹ̀jẹ̀ àjọ rò síra wọn ni o. Tó fi lè pè ní national case. Àfàìmọ̀ kó má jẹ́ tí wọ́n accumulate rẹ̀ tí wọ́n fi wo Nnamdi Kanu as a terrorist that's in terrorizing the country in Nigeria. Ẹ jẹ́ ká gbọ́dọ̀. Shooting where again? Shooting in Okota, they are shooting also in Okota. People must go to the bush, ambush them. Go to the bush, you need to cut them off from the back, ambush them, take their guns from them and kill them. These are animals, they're not human beings. They may be wearing police army, they are not human beings. These are terrorists from Niger. These are terrorists from Gambia. These are foreign terrorists from Chad. They are not human beings. Disarm them and kill them. If you allow them to scare you off the streets, your life is over. Your life is over. And I want Lagos Airport to be on flames. Breach the perimeter fence. Go and burn down Lagos. Anybody, if you have double barrel, if you have pistol, anything you have, give it to them. Let them go and kill them. Penetrate the airport and set Murtala Muhammed Airport on fire. Set it ablaze right now. Then the world will listen. You are dealing with animals. Fulani Janjaweed, they are animals. They do not reason. They do not reason. You don't know them. You don't know them. Again, are they not killing people? The caller on the line, can you hear me? Yes, please. Hello, good evening, sir. Good evening to you. Yes, go ahead. Well, my name is Chideverugu, calling from Lagos. What is happening where you are? We was at Oshoda Papa Expressway. They was shooting us there. In 5 people that they killed this evening. How many policemen died? I don't want to hear they kill us, they kill us. How many did you kill? How many police or army did you kill? How many? They have burned the Laffa police station. They have burned it down. They burned the Select police station. They burned the Orile police station down. Everything is down now as I'm speaking. Thank you very much. That is, since if you go to my page, you will see a flag there.
Nigerian flag stained with blood. So the flag that people should be carrying should no longer be green, white, green, but green, white, and red. Ṣẹ́tìrí, àwọn ọ̀rọ̀ náà kíra díẹ̀ tẹ́ bá ń gbọ́ òfà kìkì. Bóyá nínú ìtara wípé tábà ò bá ṣe sán káka lérí ní Nnamdi Kanu fi sàwọn ọ̀rọ̀ yìí wípé ẹ fi Biafra lẹ̀ kó máa lọ. Fúlàní àwọn náà ń já tiwọn, ntọ́ wá ń dùn mí rẹ̀ o, Fúlàní ń já tiẹ̀. Olórí wọn tá a jọ mọ̀, onírùngbọ̀n bíi igbó agijù tí wọ́n ń pè ní Gumi is working freely, is working very freely, is moving very freely in the country. Kódà ẹnìjọ́ mẹ́ta ẹ̀ wá sí ìlú Ìbàdàn. Ó wá Ìbàdàn o, mi mọ̀ bóyá mọ̀ kó wá Ìbàdàn. Mẹ́nìkan tó gbé wá Ìbàdàn, kí lẹ gbé Gumi wá Ìbàdàn fún? Ṣẹ́fẹ́ kó wá sọ pé ilẹ̀ wo ni? Ẹ̀dẹ̀ gbọ́dọ̀ ẹnìjọ́ mẹ́ta wípé àwọn pípọ̀ ìtú ti fẹ́ wọ Ìwó mọ́ Òṣogbo. Àwọn gbọ́ ẹ̀yìn tí wọ́n á gbé Gumi wá sí Ìbàdàn, kí ni tẹ́ mí náà? Ọwọ́ lọ́ọ́ máa mú yìí o, gbogbo ẹ̀yin Mùsùlùmí Yorùbá, torí mi trust ẹ̀yin Yorùbá Muslims. Torí mọ̀ pé ké tẹ̀yìn ké wà núlẹ̀ ké ẹ̀yin òkè ké wọ̀ dájú. Àwọn ará òkè ọ̀hún àwọn ni wicked Islamists tí wọ́n ké òdì ké bẹ́ẹ̀ ni wọ́n sì máa pa àyàn ẹ̀sìn máa gbé Allahu Akbar Allahu Akbar. Yorùbá Muslim tèmi mọ̀ tó bá fẹ́ ṣe Allahu Akbar bóyá wọ́n fẹ́ pẹ̀ràn ọdún ni wọ́n ì pa àyàn. Ṣùgbọ́n Yorùbá Muslim tó bá gbé Gumi wá sílẹ̀ Yorùbá tó bá jẹ́ láti wá gbàbọ̀dé Ọlọ́run mọ̀ ọ́ níta nídìí ọ̀rá ń fi àgbẹ̀mí ẹ̀ á rí bẹ́ẹ̀ adé ìṣẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò kí bá gẹ̀rẹ̀ rẹ̀ yàgbà torí tó lówó tó fẹ́ dé jùmọ̀ náà tó bá tó tọ́ kò ní gbé mu tí mo yá ṣe bẹ́ẹ̀ gbogbo ẹni tó fẹ́ dá ilẹ̀ Yorùbá rú Ọlọ́run á mú yín o lágbára Ọlọ́run láti sílẹ̀kùn lẹ̀ fáwọn wèrè kí wọ́n wọlé ọba ìwọ náà wà mẹ́ẹ̀ẹ́dínlógún ẹ̀dá ọ̀gbẹ́ni Rasidi ẹni ọ̀lẹ́ pé lọ́ba láyéláyé mi lè pè é ní ọba ọ̀gbẹ́ni Rasidi tó wà jù mí lọ́ba ẹ̀wọ̀n yẹra ẹ̀dórí àṣà Yorùbá ìwọ dorí ẹ̀kodò gbogbo yín lẹ gbé ẹ̀sìn Islam sórí tẹ wá ń gbàlejò àwọn bandits tí wọ́n ráàyè láti máa wọlé wa ẹ̀yin nù Ọlọ́run nù o mo ní kẹ́ jí kẹ́ ẹ má sùn pé má jẹ́ kí wọ́n pa ẹ́ rántí tí mo wí lẹ́ẹ̀kan jí ọmọ Yorùbá o jí má sùn tó bá sùn di ojú kan má di ojú kejì lọ́nà wo bàbá wa Olóyè Ganiu Ige Adams Ààrẹ Ọ̀nà Kakanfò rántí ọ̀rọ̀ wọn láwọn náà gbọ́ ni ẹnu wọn lèmi ti gbọ́ o ìgbé àrẹwà orílẹ̀-èdè Nàìjíríà Jagaban Tinubu táwa gbọ́kàn wálé pé wọ́n ní táwọn bá lọ gbé ìgbésẹ̀ kan lórí security wọn kàn pa àwọn dànù mélòó wà lára ẹ̀mí àti ẹ̀ wà ń sùn ọkàn jí ó kàn ń sùn òun jí so ní family you have to protect yourself and protect your family níbi tọ́rọ̀ Nàìjíríà tó délé dé yìí o gbèjà rẹ o mi ò mọ ojú ogun láyé o bá má ti múra sílẹ̀ láti ìgbẹ̀wé mi bá má ti múra sílẹ̀ báwa ìdán bá ti ọkọ̀ báwa ẹ̀tù àtọ́ta bára bẹ̀ lẹ́nu mẹ́fà láti fi jàjà òmìnira ẹ̀ làwọn Fúlàní fẹ́ jà ẹ̀ kí ó ní tàwa náà lè já tiwa ẹ̀yin ọmọ Yorùbá church ò safe mọ́ ẹ̀yin pastors ẹ gba security àwọn tank síwájú ìjọ yìí o ẹ̀yin Muslims o ẹ̀yin àfáà o ibi tẹ́tí ṣe náà fàtí ẹ́ dangerous ẹ̀kọ́ àwọn security síbẹ̀ ọ̀rọ̀ hàn fún eléyìí o eléyìí kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ omi orí pẹpẹ mọ́ rárá tọ̀ ẹ̀yin àgbáfẹ̀ ọjọ́ tẹ̀ ń ṣe lédi àwo ẹ watch out o ẹ watch out ọ̀rọ̀ gbọ́n eléyìí ọ̀rọ̀ gbọ́n àtàdá àtọ́fà oní tó wà eléyìí o ẹ wà tàlá ilé ìtajà ò safe mọ́ gbogbo bí táwọn ò safe mọ́ bí apalọ̀ ò safe mọ́ ilé olóúnjẹ tí wọ́n ti ń jẹ àmàlà ò safe mọ́ ìgbésí ayé wa ò safe mọ́ ẹ wá ń sùn ẹ má bàa sùn kẹsọ́ra yín o ẹ lajú kan lẹ̀kẹ́ di kan tó bá pọ́sibù tẹ́ bá ń sùn lọ́wọ́ ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ẹ la ojú yín lẹ̀ báyìí ẹ̀mí ò ní kẹ́ ẹ má sùn ẹ sùn ṣùgbọ́n ẹ lajú lẹ̀ báyìí pẹ̀lú tó ń lọ torí aya yín nítorí ọmọ yín ni o kábíyèsí Olódùmarè Gani Adams dáhùn o ó ní gbogbo tó ń lọ ní Kogi yẹn ó ní Kogi àti Kebbi ibo náà tún dá kan náà pẹ̀lú Kwara State wọ́n ní ìdíyàsá ni wọ́n ń ṣe o wípé ìlú Ọ̀yọ́ ni wọ́n ń bọ̀ èèyàn ará Ọ̀yọ́ kílẹ̀ ń wò náà wọ́n ní ìlú Ọ̀yọ́ àti Èkó ni wọ́n ń tágẹ́ẹ̀tì gangan ìbẹ̀rẹ̀ làwa wà yìí ẹ̀yin aráàlú Ògùn ẹ̀yin gómìnà ẹ̀yin olórí o ẹ ta mọ́ra o ẹ má fi ṣe tààrẹ yìí nìkan Tinubu ọmọ olódòdè kò lè easy àfi ká kúnra wa lọ́wọ́ náà ni kò lè sí nǹkan méjì àdúrà àti ariwo ni gbogbo platform wa pátá lórí social media ẹ jẹ́ ká jọ máa fi pariwo ọ̀rọ̀ kọ́mẹ́dì kan lélẹ́yìn mọ́ ẹ jẹ́ ká pariwo let's have a voice nínú ayé báyìí bó dẹ̀ gbà aládùúrà wípé ẹ tó bá lò máa mú mi
ẹ̀ tó bá lò máa mú ẹ pàápàá jùlọ ó Fúlàní ni ó bandit ni ó kidnapper ni whatever tó bá jẹ́ tó bá fẹ́ tọwọ́ bọnú ẹbí mi tó wà nítòsí mi àbí lọ́nà jíjìn wàá fọwọ́ rẹ̀ ṣe rẹ̀ o tí gbìn bá sọ àfàyẹ ẹ̀kọ́ tí jàpá bá sọ àfàyẹ ẹ̀kọ́ má gbẹ̀yìn lágbá lédè fún bẹ́ẹ̀ ni á dẹ̀ rí bẹ́ẹ̀ lórúkọ Jésù lọ́la aláwọ̀láwọ̀lá ìlà ẹ̀ bó dẹ̀ sì máa jẹ́ nìyẹn o gbogbo àwọn Nàìjíríà tẹ́fẹ́ wo fídíò yìí ẹ̀yin náà sàmì aburú yóò ní wọlé yín ṣùgbọ́n ẹ má sùn ẹ má jẹ́ kán pa yín o tẹ́yìn bá tètè pa wọ́n ó bẹ́tà o ẹ má gbàdúrà ẹ má díjú ẹ tó bá ń gbàdúrà fún wèrè kì í díjú o ká gbèsè Olódùmarè bó ṣe ń lọ yìí ẹ bá mi share fídíò yìí ẹ bá share fídíò yìí ha ọ̀nkú tẹ́ ẹ bá share fídíò yìí ẹ dẹ̀ ṣe ẹlẹ́dàá orílẹ̀ Yorùbá ẹ share fídíò yìí ẹ drop comment yìí nínú àwọn point tá a sọ gbogbo yẹn kí ni tẹ́yìn rí sí gan-an ẹ wá sí comment section ẹ kàn tí yín síbẹ̀ bẹ́ẹ̀ bá ṣe rí bóyá nípa recruitment or whatever ẹ sọ comment yín síbẹ̀ ẹ like fídíò yìí ẹ share ẹ bá mi pín gan o ẹ bó sí àṣìá mo ready àti fún èèyàn kan tó bá share fídíò ní 50 times mo ready tó bá share 50 times mo ready láti fún ní ẹ̀bùn tó tabua yes that's a promise ẹ bá mi tẹ share àbúrò ní wọlé mi kò ní wọlé yín o orílẹ̀-èdè tó bá fi máa padà dára Nàìjíríà yìí kò ní jẹ́ lẹ́yìn mi àti yín láṣẹ Olódùmarè ọwọ́ wa òun láfi gbáre o ẹ bá tẹ subscribe sí channel yìí ẹ subscribe èyí tó ń gbóná fẹlifẹli tún bọ̀ ẹ watch out fáwọn ìròyìn ní yàjó láti Reliable TV bó bá ṣe ń wá a máa gbé síbẹ̀ fún yín ẹ subscribe sí kẹ́ bá wa ṣe àìmọ́ bẹ̀ yín ní o so that ẹ bá ti subscribe tí fídíò mi bá ti ń wọlé a máa notify yín gbígbà tó dáwọn àyàjó ó ti wọlé o Àdìsá ọmọ ọ̀rọ̀ ń dágbére o mi ò ní lọ ìlú ẹja tó lọ ní omi tí ò para bọ̀ mo nílò àjọ̀dé o láṣẹ lọ́wọ́ Olódùmarè ẹni lọ mi ni kó bọ̀ ọwọ́ kì í lọ sẹ́nu àrèmàbọ̀ máa tún padà wá bá yín ẹ̀yin náà máa báláyọ̀ tó ń tà láfíà ẹ̀ má bàa Reliable TV lẹ́wà yìí o ká máa wà ká fi Reliable ká dẹ̀ joyè ọmọlúàbí rere tí nǹkan bá ń bọ̀ ẹ̀ tètè pàrọ̀ àlékejì kẹ́ ẹ̀ sọ fún wọn títí dìgbà kan náà òkè lọ́lẹ́rin lọ òkè lọ́lá ẹ̀fọn rè láyọ̀ láti fi jọ pàdé bye.